الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. بكي أن يلقوا ملاك ماليس بي جوكوا في كل المعاملات المالية. يتي أفافي جو سرقنا. ناني أرتي هو أنه حديث أبي هريرة رضي الله تعالى عنه. حديثنا انتي أفعلوا به. náà ni ọ̀rọ̀ tí Ànábì sallallahu alaihi wasallam tí ó sọ wípé thumma dhakara rajul yutilu as-safar ash'ath aghbar yamuddu yadayhi ila as-samaa' ya rab famat'amuhu haram ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب له. ọmọ ìyá mi ṣe rí títà rírà tá a bá ń mẹ́nu bà tá a bá ń sọ a gbọ́dọ̀ tún mọ́ pera sákèésí torí ẹlòmíì ó ti ka owó ó ti kà kún tó jẹ́ pé dandan wọ́n ṣàgbọ́dọ̀ rí ní gbogbo ọ̀nà ni ó jẹ́ ọ̀nà halali ni o ó jẹ́ ọ̀nà haram ni o. ẹ̀yin ọmọ ìyá mi èyí tó jẹ́ ọ̀ranyàn fún wa tá a gbọ́dọ̀ mọ wá náà ni halal káwọn náà kọ́ mọ jẹ́ wípé owó tí wọ́n mọ wá tá a mọ ní tá a mọ lò kọ́ mọ jẹ́ halal ká jìnà sí haram ní gbogbo ọ̀nà tó bá wà ká má jẹ́ kí haram ó dá wa lójú ká má jẹ́ kó má wù wá torí pé haram yóò padà kó wàhálà bẹ́ẹ̀ tó ní ẹni tó jẹ haram yóò jẹ wàhálà fún wa ní ìmọ̀ lórí tiẹ̀ yóò tó wá ran àwọn tó tó jọ ọmọ náà Ọlọ́run ṣàánú wa o Ọlọ́run bá ṣàánú ẹnì kọ̀ọ̀kan kó sókò ṣàforíjì fún wa o ìtọ́ jẹ́ bí haram tó ń kálukú wá jẹ Ọlọ́run ṣàforíjì fún wa lórí ilẹ̀ o. ọmọ ìyá mi Ànábì sallallahu alaihi wasallam ó sọ ó ní nígbà tí ibi àdìsí tí ó gùn tá ti mọ ohun ó dákọ̀ ó sọ ìròyìn ẹnìkan tí ó jẹ́ arìnrìnàjò kan ó jẹ́ wípé ni ó ti rí àmì ìrìnàjò lára rẹ̀ níbi pé aṣọ rẹ̀ eruku bò ó aṣọ rẹ̀ ṣaṣọ tó mọ́ bákan náà kọ́ irun jámọ lórí tẹ̀mọ̀ pé lè yí ó ti bọ̀ lórí ìrìnàjò aṣọ kí bá rìnrìnàjò nínú tó lọ́ máa ń gbàdúrà rẹ̀ arìnrìnàjò jẹ́ kan bẹ̀ tó bá jẹ́ kí arìnrìnàjò wọ́n tó wá ní wàhálà pé àràmù ní ń jẹ àdúrà rẹ̀ ò ní gbà o. Àdúrà sàrásàrá sọ pé ẹni yìí ọ̀nà ọwọ́ rẹ̀ sókè wọ́n tọwọ́ sọ́rọ̀ pé ya Rabb ya Rabb wọ́n ní pé ẹ máa wo ó ti ń ṣe àdúrà yìí oúnjẹ tí máa jẹ oúnjẹ àràmù ni kì í jẹ́ oúnjẹ halal ọmọ lu àyìn jìbìtì kì í ṣàánú àwọn èèyàn àbíkọ́ ọmọ ìwọ́nà bí ó ti pọ́n lẹ́kún wọ́n fi mọ́ gbádùn tiẹ̀. àdúgbò ní pé ọmọ tààmù haram owó haram ni máa jẹ ìjẹ haram ni máa jẹ ọmọ ṣọ́ọ̀bù haram nǹkan haram ni tí máa mu gbogbo tí ń jẹ tí ń mu ọ̀nà haram ni máa gbà rí kódà ọmọ ìbáṣu haram ọmọ tí máa wọ̀ náà ńkọ́ ọ̀nà haram ni máa gbà rí kódà gbogbo ìta wílọ yìí fún àtẹni ìdàgbà ní fi ń ṣiṣẹ́ fúnra rẹ̀ tó ń rówó ni ó ń wá owó lọ́nà haram ó ń jẹ lọ́nà haram ó ń mu lọ́nà haram ó ń wọ̀ lọ́nà haram kò sẹ́ ẹni yìí gangan fúnra ara nǹkan o gúbi ẹbí haram nígbà tó wà ní kéke wọn ò fi oúnjẹ haramu oúnjẹ halal wọn ò fi tọ oúnjẹ haramu oúnjẹ ìwọ̀ owó burú náà ń fún náà fún náà fi ra oúnjẹ fún owó burú owó ìwọ̀ náà fi ra nǹkan mú wọn fún owó burú owó ìwọ̀ náà fi ra aṣọ fún ẹ wo nǹkan yìí wọ́n yẹ kó parí kọ́mọ̀tì kọ́ jẹ́ pé ọmọ ò ní wàhálà eléyìí àmọ́ àwọn tí wọ́n jẹ́bi tí wọ́n jẹ haram tí wọ́n ṣọ́ra wọ́n ti kó bá ọmọ yìí wọ́n á di pé àdúrà ti ń ṣe ọgbà wọ́n túmọ̀ sí pé àbí sọ pé fáànà yustajabu lahu kó òun ti á gbàdúrà rẹ̀ ní báyìí látọ̀ jẹ́ pé owó ìwọ̀ náà fi gbà tọ́jú ẹ̀ owó ìwọ̀ náà ná fún wọn dàpọ̀ ẹ̀jẹ̀ ká sọ́ra ìmọ̀ ìyá mi nígbà tí máa jẹ haram náà wọ́n yóò sànù wa mọ̀jẹ ká jẹ haram mọ̀jẹ fún yẹn ní haram jẹ ìta bá jẹ tó jẹ haram jáwọ́ náà ká dá padà fún un tó ní kó wà kó sànù wa kó ṣàforíjì fún wa Allahumma salli ala Muhammad wa sallim.